ọkọ rẹ̀ Iyabo Ojo ǹjẹ́ Paulo ǹjọ́ fijọ́ kan pé bàbá Mohbad lórí fóònù pé sorry o for your son abẹ́ mú lọ sílé bàbá Mohbad kó kí bàbá Mohbad Iyabo Ojo ìkànnìọ̀ òun wá ló lẹ́nu ní ìsìn ìyẹn Paulo àbí Paulo ni wọ́n ń pè ní tí diabetes ti jẹ gbogbo agbárí ẹ̀ tán tí wọ́n á ní ká pé gbogbo àwọn blogger yẹn jọ kán wá solution kan lọ lé bàbá kan lọ bẹ́ẹ̀ kí ni ìwọ sì lọ lé ọmọ tiẹ̀ ó lọ gbọ́mọ ọmọ ẹ̀ dání tíwọ àti Iyabo Ojo tẹ̀ ń jọ ń fọwọ́ ra báyìí ìkànnì ẹ̀ o Paulo ó lójú tì ẹrẹ́ni ṣe sí o ìyá Mohbad tẹ̀rí ṣe náà lẹ̀ ṣe sí and again ìlú tó lọ ní London tó lọ báwo ló ṣe lè jẹ́ tákàǹtì bá tiẹ̀ wà lọ́wọ́ ìyàwó. ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa o a kú weekend ẹ dákun ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ bàbá Mohbad ẹ jẹ́ ká fi ṣe weekend ká kọ́gbọ́n nínú ẹ̀ dákun ẹ jẹ́ á kọ́gbọ́n nínú ẹ̀ ṣe rí kádàrá wa àti mú wálé ayé ẹ jẹ́ á ní sùúrù ká dẹ̀ dìde ká kúò níbi tá a bá gbé wà tá a bá fẹ́ rí kádàrá wa lò bẹ́ẹ̀ ni kọ́ta ọmọ tún wá sìn wá kí ọ̀tá kó mọ̀ wá bá wa níbi tá a bá fẹ́ gbé kádàrá wa yìí tì sí mo bá forí sọ nǹkan ó forí sọ àwọn àgbákò ó forí sọ àwọn ẹni tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ owó kódà wọ́n nífẹ̀ẹ́ owó ju ọmọ tán bí lọ wọ́n wá tún nífẹ̀ẹ́ ayé tí ó tán ọ̀rọ̀ bàbá Mohbad yẹn jẹ́ àfiṣàríkọ́gbọ́n ẹ dákun ẹ̀yin onílàákàyè tún bá mi gbé sọ́nà mi ẹ̀yin olóye ẹ dákun ẹ tún fojú wo ohun tó ṣẹlẹ̀ yẹn ní pé ògòdé kíkú òjijì mọ́ wọlé tọ ẹnì kọ̀ọ̀kan yín o tọmọtọmọ kódà ọ̀tá mi mò ń bá bẹ lọ́nkọ́lọ́n yí ó ronú pìwàdà kó lè bá a rí àtúbọ̀tán àwọn ọmọ ẹ̀ kó tètè bá a tún ṣe tí ọmọ Mohbad yìí èmi gbà pé spiriti ẹ̀dá tí ò bá tí ì kúò nílùú tó tí ò bá tí ì kúò láyé ẹran ara la sìn ẹran ara ló kú là ń sin ẹran ara là ń sin ẹran ara là ń sìn tán bá ń sọ fún yín pé ẹ̀mí èèyàn ó ń káàkiri ni yóò kọ́kọ́ jà wáàsí mo kàn rọra fẹ́ ṣe o níwọ̀nba áńkàlì mi àti òye tí mo fẹ́ fi ojú wo nǹkan náà ṣẹ́rẹ́ mi wá ó máa lo iye ìgbà tọ́lọ́mbá ní kí ó lò kọ́ta kó máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó lè pa á kán sin ẹran ara rẹ̀ kó má rí láyé mọ́ ṣùgbọ́n káàkiri ńlọrọ Mohbad ẹ wo ẹni tó ti kú láti bí ọdún méjì ó tún ṣì ń trend ju àwọn ẹni tó wà láyé lọ owó tó yẹ kọ́mọ yẹn ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa àwọn ẹni ibi ọmọ yẹn wá gbójú àwọn ẹni ibi síta tá a fi mọ̀ pé tó bá kéèyàn ó tètè sá fún wọn kó sì sún mẹ́yìn fún wọn iná wá ń fi òkú ọmọ náà wọ́n fi gba owó àwa mọ̀ wọ́n o a mọ̀ wọ́n lọ́tún lósì ẹni fi kọ́lé Mohbad wà ń bẹ̀ o kẹ́ ẹ lọ ṣọ́ra ẹni dà sí báǹkì Mohbad wà ń bẹ̀ o ẹ lọ ṣọ́ra
ẹni tó fi ra mọ́tò Mohbad wà ń bẹ̀ o, ẹ lọ ṣọ́ra gbogbo yòówù tẹ́ bá fi owó náà ṣe Mohbad wà ń bẹ̀. Ọlọ́run àfi bẹ́ẹ̀ bá perí ọmọ yẹn kẹ́ ẹ dẹ̀ fi gba owó, kẹ́ ẹ perí ẹ̀ láì dáa, tàbí kẹ́ ẹ má jẹ́wọ́, tàbí kẹ́ ẹ dá tàbí kẹ́ ẹ fi ọmọ náà kẹ́ ẹ fi ṣe pàṣán fún ẹnìkan. Mohbad ń tẹ̀lé yín ní 4/7. ẹlòmíì nù yín ó bí Mohbad. Ọlọ́run yóò bí o, ṣùgbọ́n ògo tẹ́ ẹ pa yẹn kò ní padà wá báyìí o. Oní òwà àjọmọ tí ó dà yín láàmú gan pé ó jà fún mi, ó fi mí wówó ni. Owó yẹn Mohbad ò wá ná, tí ó ná ṣe rí pé gbogbo ẹ̀ mo fi kúnnú ara wọn. Òkú tó ti kú ó ń trend, ó tún ní followers jà láyé lọ. Ó yá kẹ́ ẹ̀ mọ̀ pé ẹlẹ́dàá Mohbad ó ní agbára. Tán bá ní ẹlẹ́dàá èèyàn kan lágbára, tọmọ yẹn mo fi ṣe tàkọ́kọ́. Ẹ jẹ́ ká wá pò lórí yẹn. Iyabo Ojo ńjọ́ lẹ́nu máa tó sìn lára ẹ̀, àfi tí a bá rí n tó sáré lé lórí tó fi lọ wú òkú ọmọ yìí, ń lo tó lè nísinmi lórí nẹ́ẹ̀tì. Kódà bó bá tún pọ́dún kan bó bá sin ọmọ yẹn, Iyabo Ojo orúkọ rẹ̀ ò lè kúrò lẹ́nu, torí n tó dá lẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ náà ó pọ̀ ju oore tó ṣe lọ. Ó fi ojú oore hàn, ìkà ló wà nínú ẹ. Ò bá ní ń sáwù. Iyabo wọ́n ní okùn tá a dẹ sílẹ̀ fàparò kò tilẹ̀ mú agílíntì. Iyabo okùn tó dẹ́lẹ̀ fún Naira Marley, ọmọ ọlọ́mọ ló fi pàkútì ẹ̀ mú. Ìwọ kó o pa, ṣùgbọ́n o lo ẹlẹ́dàá ẹ̀. Ó rí bí gbogbo ayé ṣe tẹ̀lé ọ lẹ́yìn ni nígbàrà tó bóde. Bàbá ọmọ yìí, ẹ dákun àwa Yorùbá, kí ló dé tá à ń fi ń pòwe pé bàbá ọmọ ìyá ọmọ ọlọ́mọdé ò fojú rí sàárè ọmọ rẹ̀ ni bàbá yìí ṣe tó dẹ̀bi. Ọmọ tó tojú òbí kú, báwo lòbí ṣe lè dúró pé ká máa gbọ́mọ sínú sàárè báyìí? Ó ṣòro. Àbí bó ni ó ṣe rí ọmọ rẹ̀ lábẹ́ stẹ́ẹ̀pù tán ti fi òwú dí mú, kódà àti fọwọ́ kan gan yóò mọ gbọ̀n ni. Ó bá lójijì, ó dẹ̀ bá ya ọmọ nínú ilé. Ẹ sì ti da ọmọ bàbá yìí láàmú káàkiri. Ẹ máa bọ̀ o, Mohbad ara rẹ̀ ò yálẹ̀ wí. Ìyá sì ti wà ń bẹ̀ o. Ẹ wá tún yí ọkàn bàbá yìí padà kí lè bá a sùn kó mọ́ lè dọ́dọ̀ yín. Ẹ lára ẹ ti yá kó padà. Ara sọ̀rọ̀ fún bàbá onítò, ń bo lẹ wà òun ò lè padà mọ́. Ẹni bá tẹ̀lé ọ̀rọ̀ yìí àfi tẹ́ ẹ bá fẹ́ ṣe àbòsí ló kù. Torí fídíò wà o. Iyabo bàbá yìí síbẹ̀ náà ẹ̀yin ti kúrò lọ hospital, ẹ ti gba police report, ẹ ti ṣe gbogbo ẹ wá fẹ́ẹ̀ délé tán. Bàbá ẹni ó náà sì rèé, ẹ wá tún wá dá bàbá padà. Nbí ẹ wá ṣẹ́rí lọ sọ́nà míì. Ẹ gbé lọ police station bí tẹ́ ẹ lọ lákọ̀ọ́kọ́ o. Doctor report ibi doctor àkọ́kọ́ tẹ̀yìn kọ́kọ́ lẹ lọ o. Nbí tẹ́ ẹ ti gba ìwé pókú àtọ̀dọ̀ àwọn ọlọ́pàá, tẹ́ ẹ ti gba police report. Ẹ wá jẹ́ kí bàbá ó mọ̀
wọ́n wá ní àfi kí bàbá ó máa lọ. Àwọn ò lè fún wọn. Ilé ọlọ́pàá wo lẹ rí pé wọ́n máa sọ pé ẹ máa lọ àní fún yín ní police report tàbí kán tẹ̀lé yín lẹ́yìn. Ẹ jẹ́ ká lo làákàyè níbi kinní yẹn. Ẹ jẹ́ á lo làákàyè. Bàbá yẹn sáná ní gan. Ẹ dá bàbá Mohbad láàmú. Alọ́ba dààmú. Ó dààmú lórí ọmọ tó dààmú lórí òkú ọmọ yìí. Oníkọ́lọ́mọ tí máa lọ rèé dúró ti ọ̀rẹ́. Ńgbà bàbá fẹ́ yàwó tíyàwó sì ní kò fẹ́ rí ọmọ yìí. Ọmọ sì rọ́rẹ̀ẹ́. Bàbá mọ bí ó wà. Wọ́n ní kọ́ńtáàtì ńgbà tí ìjà ṣẹlẹ̀. Ìyàwó bàbá ó la nǹkan mọ́mọ yìí lórí. Síbẹ̀ náà ìjà ṣẹlẹ̀ láàrin alọ́ba àti ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ tó padà fẹ́. Ó ní ṣé yóò fọwọ́ mọ́mọ rẹ̀ àbóhùn. Bàbá sì lọ́mọ òun lòun ó fọwọ́ mú. Wọ́n ti kó wọn lẹ̀ láti kékeré. Bébí ìyá Mohbad náà ti lọ bímọ síbòmíì. Ó ti lọ lọ́kọ ńbòmíì. Kílẹ̀ bí alọ́ba. Ọmọ ní òun àti bàbá ti jọ sọ. Ó dẹ̀ ń lọ gbélé ọ̀rẹ́. Ìyá ọ̀rẹ́ gan mọ̀. Wọ́n láwọn jọ ń sùn kódà orí bẹ́ẹ̀dì kan náà àwọn ò tún jọ sùn. Bàbá sì mọ̀. Ìyá ọ̀rẹ́ dàbí ìyá fún ni. Wọn ò gbé pamọ́ fún bàbá alọ́ba. Bàbá alọ́ba kì í ṣe pé ní kò mọ bí Mohbad wà. Ó ń tó máa tà tibẹ̀ lọ ṣiṣẹ́ kápẹ́ńtà pẹ̀lú bàbá ẹ̀. Bẹ́ẹ̀ yìí náà rí bí ṣe ń kún ọ kiri àtẹ̀yọ́bìnrin. Bẹ́ẹ̀ rí Iyabo Ojo ọ̀rọ̀ wá dé lórí ẹ̀. Bàbá ti rọ́mọ lábẹ́ stẹ́ẹ̀pù. Ó yá ọ̀rọ̀ yẹn ní ẹ wòwò. Ìgbà tẹ́ ẹ ní ó máa bọ̀ tó sì délé. Ẹ ti fọmọ. Ó dà ìgbà wo lẹ wá tún ní kẹ́ ẹ tún gbé ọmọ lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. Ìyẹn ni òye àárín yẹn òye mi. Torí bàbá yìí wọ́n ti ẹ̀ ń bá mú ọmọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí? Àbúrò ìyá Mohbad àti Wùmí àti dírìvà wọn ó yẹ kán so wọn mú dáadáa. Toró ní tíyá Mohbad ń cover. Torí according to statement ni pé ìyá Mohbad gan ló fọ aṣọ. Tẹ́jẹ̀ wà ń bẹ̀. Ìyá Mohbad ló fọ. Bọ́n ṣe sọ bọ̀tà a rí fọ́tò ẹ̀jẹ̀. A rí fọ́tò ibi tí ẹ̀jẹ̀ wà. Ó wà. Ẹ̀jẹ̀ ò sí lọ́sibítù o. Ẹ ti dírẹ́sì ọmọ ìkẹ́ tó gbé dán. Kí ló mẹ́jẹ̀ jáde ń bo lè jẹ́ ti jáde. Ìwọ ìyá Mohbad sọ pé ibi ẹ̀jẹ̀ ti jáde ni pé ńgbà wọ́n fẹ́ gbé sínú pósí wọ́n kán ọrùn ẹ̀. Bàbá wa kán ọrùn ẹ̀. Awọ ọbẹ̀ ò yọ jáde ni kò yọ eegun yẹn jáde ni. Débi tó jẹ́ pé a rí ẹ̀jẹ̀. Ibẹ̀ láti rí ẹ̀jẹ̀. Ibi ìgbèrí ẹ̀ lásán. Ńgbà wọ́n máa tún yọ kúrò nínú sàárè. Ńlẹ̀jẹ̀ wà ó ti yẹ kẹ́jẹ̀ yẹn kún gbogbo inú pósí yẹn ni. Wọ́n sì ní bóyá Wùmí la nǹkan mọ́ lórí ìwọ ọ̀yá ní rárá o. Ò ní gbẹ̀sẹ̀ Wùmí ò la nǹkan mọ́ lórí kò gún pa. Tó ìwọ ọ̀yá Wùmí àbúrò rẹ àti dírìvà ẹlẹ́jọ́ jẹ. Bàbá yìí débẹ̀ tán nìyẹn. Ẹ tún sọ fún pé ó mọ̀ lòkè ọmọ ní nsàlẹ̀ ọlá kó mọ̀ bá wo inú yàrá yẹn. Tẹ́ ẹ bá mọ̀ pé bàbá yìí yóò lọ sókè yóò lọ inú yàrá yẹn. Ẹ bá ti palẹ̀ aṣọ yẹn mọ́. Ẹ wá tẹ ọmọ sí abẹ́ stẹ́ẹ̀pù. Ẹ wá tún jẹ́ kí bàbá yìí ó gba police report sọ́wọ́. Ẹ wá dá láàmú títí ká tó gbòkú lọ́wọ́ ẹ̀ ní.
níbi wọ́n ti tọ́jú ẹ̀ díjọ́ ṣọ́ọ̀ṣì gan wọ́n gbé lọ torí wọn ò gbòkú lọ́wọ́ yín mọ́ ìwé dẹ̀ wà lọ́wọ́ yín ẹ̀ gbé fálọ́ba ṣé ń tẹ̀lé mi torí gbogbo ìbẹ̀rẹ̀ rẹ̀ àbáyí bàbá òsì bá nọ́ọ̀sì ń bẹ̀ mọ́ nọ́ọ̀sì ti lọ bàbá débẹ̀ kí bàbá ó tó débẹ̀ bàbá bá lọ́ọ̀yà lọ́ọ̀yà Mohbad ó bá ń bẹ̀ kí bàbá ó tó àbọ̀ ọmọ kó tó débẹ̀ wọ́n bá lọ́ọ̀yà Mohbad ń bẹ̀ kí bàbá ó tó débẹ̀ wọ́n bá láàfáà ń bẹ̀ kí bàbá ó tó débẹ̀ àwọn ọ̀rẹ́ ti pọ̀ ń bẹ̀ kí bàbá ó wá tó débẹ̀ wọ́n ti fowó ránṣẹ́ ẹ ti sáré pè kan nú àwọn òṣèré ẹgbẹ́ wọ́n dẹ̀ kówó lẹ̀ 2 million ó yá ọ̀rọ̀ tí bàbá Mohbad dúró Iyabo Ojo ò sí nlé Naira Marley ò sí nlé Sam Larry ò sí nlé ìwọ náà gba Amẹ́ríkà láti London lọ Amẹ́ríkà Sam Larry náà Holland ló wà ní o Somalia ló wà ní o Kenya ló wà ní Ọlọ́run lóye òun náà sáàsì nlé Wùmí ó sì pè ó ní wọ́n ti mú kúrò lọ́wọ́ òun ta lẹni tó sọ fún Iyabo Ojo dídé tó dé ọkọ rẹ̀ sì ní ọmọ yìí bá ṣiṣẹ́ kó tó ṣiṣẹ́ the last one tí ò gbélé ayé mọ́ yìí o kí n gé ọ̀rọ̀ yẹn kúrú ọkọ rẹ̀ tí í ṣe Paulo ní ọmọ yìí bá ṣiṣẹ́ ó wá pé bí oṣù kan ọ̀rẹ́ rẹ̀ wọ̀tánàmọ̀ní ló tún pèsè eré tí ò ṣe mọ́ nìyẹn tó fi já sálùkìámọ̀ tó fi kú o. Iyabo Ojo fòtò dé wọ́n gbọ́ pé Mohbad kú ó ní Mohbad kú o nǹkan ó ti darí o àṣetàkùté tó dẹ sílẹ̀ fàparò kò lè má gílíntì ìní pé ẹ má fi àdúrà àti dáadáa gbogbo ń tẹ́ ẹ bá wò ó lè máa ṣe. àánú tẹ̀ ń bá ń ṣe ẹ má lóṣòótì ẹ má dẹ̀ ṣàánú fún yàn nítorí kó lè bá wàá gbà yín lẹ̀ ní orí irọ́ tàbí kó wàá gbà yín lẹ̀ lórí pé ẹ fẹ́ fi ṣe jàǹbá fọmọlúàbí. Iyabo Ojo ó ṣe jàǹbá ó wá bóde ó fariwo ta ó wá sọ̀rọ̀ ẹni méjì ẹ wá sọ̀rọ̀ sí ìyá Mohbad lẹ́nu níní ẹ bá ń wá Naira Marley òun ò mọ̀ Naira Marley wo ló mọ̀ tíwọ àti bàbá Mohbad ti jọ lọ lé wọn àti Mohbad àti wọ́ tẹ́ ẹ ti jọ lọ lé wọn tẹ́yìn àti Naira Marley dẹ̀ ń jọ ń sọ̀rọ̀ tí fọ́tò wà Naira Marley mọ̀ gbé fọ́tò yẹn jáde abẹ́rẹ́ ó sì ti kú ò Naira Marley ló ti kú ò lọ́dọ̀ òun ò mọ ìrìn àjò rẹ̀ gbogbo fọ́tò yẹn wà ńlẹ̀ fídíò yẹn wà ńlẹ̀ o bàbá Mohbad náà dẹ̀ mọ̀ wọ́n wá ń sọ pé bàbá Mohbad níṣẹ́ kì í ṣe Naira Marley tó rọ́gà ẹ̀ ní oore ló ṣe alọ́ba sọ ó ní Naira Marley kọ́ olóore ni Naira Marley ṣe bàbá Mohbad sọ torí several times pé bọ́dọ̀ ẹ̀ ló ti kọ́ṣẹ́ orin tó sì ti jáde ó tún kówó kú òun bẹ́ẹ̀ Iyabo Ojo ó dá wàhálà lẹ́ẹ̀lẹ́ ó wá fẹ́ lọ já dúró ní Canada ẹ ti ń wọṣọ òṣì ẹ tó ń wọṣọ Mohbad níbẹ̀ yẹn kó máa jẹ́ pé bèrè sílíà rẹ ọmọ tí ó bí Mohbad ni o gbogbo ẹnu ni mo fi sọ ọ lọ àgbọ̀hùn ìyá àgbọ̀hùn ọmọ àfàìmọ̀ ni Mohbad ò ní wàá fi pàṣán ṣe tiẹ̀ torọ́mọ yẹn ti fohùn sílẹ̀
bí spirit rẹ̀ ṣe ń lo òkè tí ń lọlẹ̀ tí ń lo òkè tí ń bù rẹ̀ kẹ́ káàkiri. Ìyábọ̀ èmi ò rẹ́ni lè bẹ́ẹ̀ wẹ́ o tán bá ní o máa wẹyọ̀ kó o máa tan kándù kó o máa tan gbogbo ẹ̀ tàbí kó o máa jókòó lálùkùránì kó o máa gbé lórí tàbí kó o máa gorí odó kó o máa tàkìtì. Ó lójú ẹyẹ téèyàn gbé mi o ó sì lójú ẹran tọ́dẹ máa pa lóko. Ó lójú ẹran tí ọdẹ máa ń pa lóko tí ó jẹ́ lájẹgbé. Ó sì fi ọmọ ìta tẹ́tẹ́ ó wàá wíìnì rẹ̀. The end of the day Ọlọ́run wá expose ẹ ju ìyàwó gan lọ ìyàwó oníǹkan lọ. Ìwọ iná ló tún lọ ṣe DNA lábẹ́lẹ̀ pẹ̀lú ìyá ọmọ. Àtijọ́ tẹ́ ẹ wá ti ṣe ẹ̀gbẹ́ jáde ẹ wá ń da bàbá yìí láàmú ẹ̀ ń bú ò ń pè ní ọmọ àlè àbí kí n jẹ́ bastard lédè òyìnbó. Ìyábọ̀ ó tún kọ síbẹ̀ pé DNA ti already done. Táìmù yẹn tẹ́ ẹ bá rántí tí Ìyábọ̀ ágíù tó ń gba wájú tó ń gbẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ kan jáde Adétóun ó ní rárá Ìyábọ̀ rọra sọ sí ọ̀rọ̀ fámílì. Ọmọbìnrin yẹn sọ̀rọ̀ níwọ̀nba ó sì dákẹ́. Ìwọ wálẹ̀ ti gbé ìyá Mohbad òun náà dìndìnrìn ẹjọ́ lọ ṣe DNA abájọ tí wọ́n ti ọ̀tá tán ni ó wá máa sunkún egbére ipe kí alọ́ba o kó jẹ́ kán rìlíìsì òkú ọmọ. Àṣé báyìí lẹ ṣe rí. Ṣé tó bá jẹ́ ìyá rẹ̀ nìwọ ìyá Mohbad ọmọ yìí ti kú okú náà nìyẹn kí ni làlà kó fẹ̀fẹ̀ Ìyábọ̀ tí ń ṣe lórí ọmọ ẹ tó tajú tó ní ọpọlọ. Mi ò bọ wí ó jìyà lórí ọkàn bí ní kò séèwọ̀nú ẹni tó bá kọ ọkọ tó lọ lọ́kọ míì ṣùgbọ́n òfin làákà ìṣe tó ṣẹlẹ̀ ńlé ọmọ rẹ̀. Ó jẹ́ kọ́rọ̀ owó ó jẹ́ kó tàn ọ́ ó sì gbé ọ̀rọ̀ odidi ọmọ rẹ̀ jùlẹ̀ lẹ́fàájá kán máa la. Wọn ò la níwọ̀nba wọn jẹ́ teegun eegun ló wá há ń lọ́rùn yìí nísìn àtiwọ́ náà. Wo orin arò tí bàbá yìí ń kọ kò sẹ́ni tó máa lọ́ba rí. Gbogbo àwọn ẹni tán dìde ọ̀rọ̀ yìí ẹni bá ní làákàyè kó wo ohun tó ṣẹlẹ̀. Mo wá tún darí lórí ọkọ rẹ̀ Iyabo Ojo. Ǹjẹ́ Paulo ǹjọ́ fijọ́ kan pé bàbá Mohbad lórí fóònù pé sorry o for your son. Àbẹ́ mú lọ sílé bàbá Mohbad kó kí bàbá Mohbad. Iyabo Ojo ìkànnìọ̀ òun wá ló lẹ́nu ní ìsìn ìyẹn Paulo àbí Paulo ni wọ́n ń pè ní. Tí diabetes ti jẹ gbogbo agbárí ẹ̀ tán tí wọ́n ní ká pé gbogbo àwọn blogger yẹn jọ kán wá solution kan lọ lé bàbá kan lọ bẹ́ẹ̀ kí ni ìwọ sì lọ lé ọmọ tiẹ̀ ó lọ gbọ́mọ ọmọ ẹ̀ dání tíwọ àti Iyabo Ojo tẹ̀ ń jọ ń fọwọ́ ra báyìí. Ìkànnì ẹ̀ ò Paulo ó lójú tì ẹrẹ́ ni ṣe sí o ìyá Mohbad tẹ̀rí ṣe náà lẹ ṣe sí. And again ìlú tó lọ ní London tó lọ báwo ló ṣe lè jẹ́ tákàǹtì bá tiẹ̀ wà lọ́wọ́ ìyàwó owó dúkìá rẹ̀ bàbá ọmọ ò tí ì débẹ̀ ìyá wà ń bẹ̀ lọ́ọ̀yà wà ń bẹ̀ látòru ni lọ́ọ̀yà ti máa wà nínú ilé yẹn. Bàbá kan ó kàn wá rí pé ẹ ti fòwú sí i mú ó sì ní tò kò sí tẹ́ ẹ tún lè ṣe mọ́ sínsìn náà ló kù. Ẹ wá ló ṣe sáré sín ṣé kó máa jẹ ni ó dẹ̀ yín tẹ́ wá lọ wú kí ló dé tẹ́ ẹ fi sín. Tẹ́ ń lọ́ọ́ fárí
lẹ́yìn olórí Iyabo wàláì wàá gbẹ̀san n tó ṣe ó ṣe sórí Naira Marley ló fẹ́ fi bájà ó wá ti di tiẹ̀ báyìí oore kí ló ṣe ó ṣoore ẹni bá ló ṣoore wàláì tàláì ẹni bí ni ẹni bẹ̀rẹ̀ ò dàbí ẹni parí ẹ wọ́n lẹ́ni tó bá ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn Iyabo wá fi Mohbad gbá géèmù ni ó wá fi Mohbad túwó jọ ni ìwọ iná ló ń lọ íńtávíù ọmọbìnrin arábìnrin yìí sì ni kò porúkọ àwọn Naira Marley rí láyé Wùmí ò perí Naira Marley ìyá Mohbad nìkan náà fi Naira Marley sí lẹ́nu ẹ̀yin méjèèjì wà àti tóńtóń ńlẹ́mọ̀jọ́ lọ ẹ̀yin náà sì tún ní ẹbí ṣé bàbá Mohbad ò lẹ́bí tí wọ́n lọ máa wá pósí ṣé kò ní pásítọ̀ tí ó wá pósí ẹ̀yin náà lẹ́ ṣe láti bo síbo lẹ ti jẹun kan gbá ẹjẹ́ àtẹ alọ́ba lọ nínú dáadáa o kó máa jẹ́ pé ìran alọ́ba ti fẹ́ ìyá Iyabo rí tẹ́lẹ̀ tàbí ìyá tóńtóń ẹ sì gbé sẹ́nẹ́tọ̀ láti Taraba ó mọ̀ wá kíyìn ǹjẹ́ gbédélé bàbá Mohbad òun náà sọ̀rùn bí ìgò magi adísí ilé sẹ́nẹ́tọ̀ sì ni ẹ sọ fún pé mi ni mo sọ bẹ́ẹ̀ ní nẹ́tì Haúsá ni a mọ̀ ní sẹ́nẹ́tọ̀ tí ń gbọ́n létí kiri rẹ́sítọ́ráǹtì òun náà gbé envelope wá 2 million wọn ló wà nù ẹ̀ tán gbé fún ìyá Mohbad ó yá ẹ ń gbà àwọn èèyàn wá rí i pé kí ni tí ń lọ yìí bí bàbá Mohbad bá gba tọrọ ẹ ló ti gbowó lórí ọmọ rẹ o ó ti ṣe gbà kí ló dé kíní kan ní ìṣẹ́jọ́ màálùú tí ò ní rú Ọlọ́run ló bá a lé sínsìn Iyabo sọ fún Polo n tó bá wà ń pamọ́ tẹ́ ẹ ti ṣe nínú ọ̀rọ̀ ọmọ yìí ìwọ náà Iyabo tí ẹ bá gbé síta àti DNA tí Iyabo lọ ṣe fúnra ara rẹ̀ ó yẹ kán ti Iyabo mọ́lé tàbí kán sọ̀kò pa òdodo ọ̀rọ̀ ni a mọ̀ sọ ó yẹ ẹ dákun ẹ jẹ́ kíkiní yìí ó yí ká ó wá sáré kó gbogbo ẹjọ́ ó rí i pé very dark man torí ẹ̀ náà ló sì fi ti dé very dark man mọ́ pé kó bá a panu mọ́ kán mọ́ sọ̀rọ̀ yìí mọ́ owó ọmọ ọlọ́mọ tó wà ní báǹkì kó jẹ́ Wùmí àti wọ́ ẹ ti sáré ṣèwé yóò mọ̀ lọ Amẹ́ríkà Iyabo Ojo láyà o ẹyẹ ẹgbẹ́ àyà rẹ̀ yẹn wá ti tán kò lè fò mọ́ àṣírí rẹ̀ ti tú ó rí bó ṣe ń kọlu ọlọ́pàá tó ń kọlu gbogbo ẹ̀ ni alọ́ba orí alọ́ba gan le ẹ má jẹ́ ntàn yín orí alọ́ba gan ó le bàbá tẹ́ ẹ rí yẹn kò dẹ̀ fi kán pé kán orí n tó dúró sí náà ló dúró sí kò yá ṣùgbọ́n èébú ni lọ́sàn-án lóru wọ́n ti gbowó o wọ́n ti kówó fún o ó ti kọ́lé kò ṣe ní kọ́ ìyá Mohbad ti lọ jíjú ọpẹ́ ipa wọn ti pa wọ́n lẹ́nu mọ́ tí wọn ò mọ̀ pé ẹnìkan tó wà nínú ògò tí ń jẹ́ jíìnì tí í ṣe very dark man ó tó wú jáde kíní máa pọ̀ bó ṣe kíní méjì ẹ̀ fi sínú ẹ jẹ́ ká gbọ́ kí gbogbo ayé ó gbọ́ Iyabo ti dayé rú kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló dàrú ó dayé rú ó sì fi hàn wá ó wá kó tó ṣe yẹn ó jẹ́ ká mọrú àwọn abiyamọ téèyàn lè tẹ̀lé bẹ́ẹ̀ ni ó wá tún lọ ilé ọmọ tó lọ kọ́ṣẹ́ bí irú ti Mohbad lọ́dọ̀ Naira Marley ó sí kìtà ìsíkè èèyàn lè sàárẹ̀ náà ọmọ lọ iléèwé gan ó sàárẹ̀ ó wálé ó wá lọ ọbẹ̀ ń gbò jẹ́ pé
ọmọ yẹn lórí ọmọ rẹ tó fẹ́ ṣe jàǹbá fún Naira Marley nínú ilé yẹn Ọlọ́run ló ní kọ́mọ yẹn ni kó rí Naira Marley ò sì sí nílé ọmọdélé ó jíṣẹ́ fún ẹ lẹ́yìn ìgbà bẹ̀rẹ̀ sí ilé àbíbò ni bóyá orí panasúkú ó panasúkú ẹ̀ ni ọmọ rẹ ọkùnrin náà ó wá fẹ́ gbé lọ kó o lè bá a rí bí dẹ́ kó o rí bí fariwo ta Ọlọ́run wá ní kí ọmọ tó síìkì kó rí òun ló bá ń lé Naira Marley ò sí ń lé ìyá Naira Marley gbogbo ibi tó bá ń àdúrà tó ń ṣe ni o máa ṣe o wàláì sàárà tó ń ṣe ni o máa ṣe o kódà ó ń kó ọmọ rẹ yọ tí ì ṣe kékeré ó ń kó yọ gbogbo tó bá fẹ́ ṣe báyìí ọmọkùnrin yẹn ò ní sí nílé ìyẹn wá yọjú ó retí bọ́mọ Iyabo Ojo bá jáde ní tọ́ílẹ̀tì àṣọ ti fagbó ti yó ètè ti nípọn bí ètè pọ̀nmọ́ bí ètè màálùú òun náà ṣe rásítà ọmọ tó ti já síta ẹ lọ tọ́kì kẹ lọ gbórúkọ rẹ̀ ń bẹ̀ àwọn ni fake ticket wọ́n sì máa mú ìyá ẹ̀ ń jọ kan ẹ má wòran so ó wá fẹ́ fìyẹn kó sọ pé ńgbà tọmọ òun lọ bẹ̀ ó mu gbóyó téèyàn bá rí ni ọmọ yẹn ní àá kódà fóònù rẹ̀ gan tún gbé lẹ́ẹ̀lẹ́ mo rò pé ó gbé fóònù yẹn lẹ́ẹ̀lẹ́ láti lè rìkọ́ọ̀dì nǹkan tí ọmọ yẹn fẹ́ sọ ni tọmọ yẹn ò mọ̀ bóyá ó ti gbé sí rìkọ́dìn tàbí kò mọ̀ bóyá ó ṣe bí Naira Marley wà nílé kó lè bá a pé pé òun wà nílé o tí fóònù rẹ̀ ó máa rìkọ́ọ̀dì ẹ fi làákàyèsí nǹkan tí ń sọ yìí yóò pọ̀ ńlọmọ yìí ó wọnú tọ́ílẹ̀tì ló rọmọ Ìyábọ̀ ó ti yó wá láti ìta ní làágùn tẹpọ̀tẹpọ̀ ìyẹn ní kí ló dé 30 minutes ò bóde sí ò sí bó ṣe yá wọ ọ̀tá nù bọ́mọ yẹn ò ṣe bára ẹ̀ ò ṣe yá tó ó sì wọ ọ̀tá wíwọ́ ọ̀tá tó wọ ọ̀tá ó wá bá sọ̀rọ̀ kí wá lóde tó jẹ́ pé òun náà ni apádá máa ń kuru mọ́ jìgàn ó wá ṣe jẹ́ pé ọmọ yẹn gangan ni jìgàn wá sọ fún pé kó máa lọ lé wọn pípé Naira Marley ò ní tọ́jú ẹ̀ o kò ráàyè tiẹ̀ kó máa lọ lé wọn ó wá ṣe jẹ́ pé ọmọ yẹn náà ni Iyabo Ojo wá tún lọ sọ pé òun fẹ́ ràn lọ́wọ́ ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ kínní dáadáa mo lè mọ̀ gbọ́ Yorùbá tó yín ẹ dákun mo bá a sì máa jà Brasilia máa retí ọmọ tó bá bí kójóbìnrin kójọkùnrin wàá sọ̀ láyọ̀ mo bá a ló máa bí ó wá gbẹ̀san ni gbà bí mo ṣe sọ fún ẹ kò sì sẹ́ni tó lè bẹ́ẹ̀ wẹ̀ ó wá gba ẹ̀san ni kẹ́ ọ múra ẹ̀san yóò gbà látara rẹ̀ Ìyábọ̀ torọ́ òjẹ́ kan rójú tu ọ̀rọ̀ yìí ó jẹ́ ká fojú aṣebi hàn ọmọ yìí sì ti sọ àsọtẹ́lẹ̀ pé Wùmí àbí bó lórúkọ ìyàwó rẹ̀ ṣe ń jẹ́ ó ní bẹ́ẹ̀ bá ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tòun lẹ máa fi ṣàṣe mọ́ òun wà ọmọ yìí ti sàsọtẹ́lẹ̀ tó kù ó ti rí ó ti mọ irú èèyàn tíyàwó jẹ́ ó ti mọ irú ikú tó ti dẹ́lẹ̀ fún un ẹ kàn ń kígbe Naira Marley ni Sam Larry ni wàhálà ìkódà mo tó ń tún sọ bó bá sùn kò sí tó bá dìínú ẹ olólòbó ẹ ti fi ẹ ọlọ́mọ mẹ́rin kan nu ọmọ yẹn kì í ṣe ti ọkọ tó jókòó tí tó bá tọmọ ìgbà àṣírí tún kọ́ ó mọ̀ náà pápá bora ó kọ́ ọmọ sá lọ ó yá oníkàtí rírú ẹ̀ kì í wá ṣe pé ní tẹ́ pààyàn sí lọ́rùn ẹni kọ́ ọmọ sá lọ kò mọ̀ lọ pa ẹni tó ràn lọ́wọ́ lórí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kò lọ pa ìtìjú wípé gbogbo ọmọ tẹ́ni yẹn tọ́ kì í ṣe tiẹ̀ ni ìwọ náà bá dẹ̀ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wù mí wá wẹ̀ sí àgbáyé tó ṣe bí wọ́n ń kọ́va rẹ̀ sórí táwọn blọ́gà tán rí jẹ tán rí gbogbo ẹ̀ lórí òkú ọkọ rẹ̀ tí wọ́n mọ̀ kéré sí tiẹ̀ bó o sùn Mohbad ó máa nà ọ́ ń pọ́npọ́ ni Mohbad ti dọkọ òru
fún ẹ Wùmí wàláì Iyabo Ojo sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àgbàná ni ọ̀rọ̀ Mohbad yìí máa jẹ́ fún ẹ àgbàná gidi tó jẹ́ pé gbogbo ayé tí wọ́n ń bọ̀wọ̀ fún ẹ tó ṣe bí queen irọ́ ni ọ́ wọ́n ti lé ẹ kúrò nínú odò nínú òkun tẹ́ ẹ ti ń jẹ river Niger river Chelsea wọ́n ti lé ọ wọ́n ti gba crown orí ẹ Iyabo Ojo àgbàná ló dẹ́kù àgbàná ó ti wọ̀ gbésí ayé ẹ gbogbo ẹni so mọ́ ẹ ṣé ẹ wá rí Lọlá èyí tó sojú lẹ́bọ́lẹ́bọ́ tó wà ní Canada tí ń jẹ́rìí irọ́ ìwọ níwọ àti Ìyábọ̀ lẹ́jọ́ pé lọ́ọ̀yà fún bàbá Ìjẹ̀ṣà mẹ́bọ̀ náà ní sọ pé òun ó ta léèrú kóun ò fi ràn lẹ́wọ̀n abó ti gbàgbé ni eléyìí yárígá abọ́rùn kíkì bí olódò ìwọ Lọlá ìwọ náà wá ń jẹ́rìí òṣìṣẹ́ ń tẹ́ ẹ fẹ́ kọ́ ọmọ tí Iyabo Ojo lọ bá ṣé ń tẹ́ ẹ fẹ́ kó máa sọnù òun ò lè sọ bẹ́ẹ̀ ó sì ní òbí ń léèrè dé bẹ́ẹ̀ ṣé yóò wá purọ́ mọ́ Iyabo fún nǹkan tí ò sọ ni 200,000 ló gbélé lọ́wọ́ ló fi ṣe mọnú kí ọmọ ọlọ́mọ ní ọsibítù 200,000 èló ló fi owó rẹ̀ gbà orúkọ rẹ̀ gbà lọ́wọ́ àwọn èmi ní DJ West DJ East DJ Italian tẹ́ ń pè káàkiri mílíọ̀n táwọn yẹn ń jù síbẹ̀ 200,000 péré wọ́n kọ sórí kinní mo rí lórí kinní ẹnìkan mi ò mọ bí mo jù sí ni Iyabo Ojo ó ti ṣẹ̀ láti bí ó ti jẹ queen wọ́n ti wó àga rẹ̀ pátápátá wọ́n ti gbòrùka lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbadé kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n wá ti gbágbà ná Mohbad ti gba òrùka tó ń fi ń jẹ́ queen àti adé tó ń fi ń jẹ́ queen ó ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ ó yà wá lẹ́nu ìgbà wọ́n fi ń tírẹ́ẹ̀tì Mohbad ẹ jẹ́ àtúndì Ìyábọ̀ kó máa jó nǹkan ní ráwọn ọlọ́pàá ńgbà tí ń fi ń jẹ́ queen wípé wọ́n ń ta nǹkan báyìí níbẹ̀ ẹ lọ bẹ̀ pé kò máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá tán fún àfin tírẹ́ẹ̀tì ọmọ yẹn ọlọ́mọ yẹn sọ́fà ẹ máa jẹ́ àwò nǹkan dáadáa ká tó máa jọ́ọ̀jì oore kí ni Ìyábọ̀ ṣe ó ti fàkóbá kàn yín tẹ́ wọ́n ń sọ̀sọ́kúsọ pé yín ó ṣoore ni ṣé láti gbọ́ ọmọ yẹn tí Iyabo Ojo ti wá sọ̀rọ̀ yẹn ṣé kó purọ́ mọ́ Ìyábọ̀ ni kó purọ́ mọ́ Ìyábọ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n ní bó ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu yín abiyamọ lẹ́nu yín èlò 200,000 èlò ní Ìyábọ̀ fowó yẹn gbà káti ẹ̀ wá ló pín sí méjì àbá tó bá fọmọ yẹn níláàjì gan ó lè tún nǹkan ṣe nígbèésí ayé rẹ̀ ọmọ sì ní gbogbo tó promise àwọn ò padà rí mọ́ kò ṣe é òun ò mọ̀ pé tó fẹ́ ṣe rèé ẹ̀ẹ̀kan náà ló ń rí tó ń sọ̀rọ̀ òun tán ń gbórúkọ òun jáde lórí nẹ́ẹ̀tì lójú òun wá sọ̀rọ̀ kóun wá declare ọ̀gá àwọn ní Naira Marley alẹ́ mọ̀ tẹ́ni Iyabo Ojo mo wá fẹ́ kẹ́ ẹ wo gbogbo fídíò méjèèjì kẹ́ ẹ wo tí pòlò olómi ẹnu bí ìgbín kò kí bàbá ń wá sẹ́túmẹ́ǹtì nǹkan kan bẹ lábẹ́ sẹ́túmẹ́ǹtì tó ń tẹnu mọ́ yẹn DNA ṣé wọ́n lè ṣe DNA rẹ̀ ìwọ Paul tó bá kú báwọn ṣé ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ni kó mọ bẹ́ẹ̀ wá DNA fún ìyá rẹ̀ ìkà nìyín aláìdá nìyín mi ò sì bá yín wí àwọn ọlọ́pàá tán bá yín ṣe àyín nìke ni torí ó bá jẹ́lú Ìyábọ̀ máa retí tí nǹkan kan bá ṣe ọ ní Canada tó ló fẹ́ ṣòṣì báyẹn wọ́n á ti ẹ̀ mọ́lé wọ́n á ti ọmọ ẹ̀ mọ́lé ọlọ́pàá Canada ò rí bẹ́ẹ̀ ó lè tètè já dúró pẹ̀lú orúkọ Mohbad yìí o torí ló fi sá lọ Canada ó sọná sí àga onílé rẹ̀ jóná mo ní ta ni eléyìí kò lè san ìṣọ́ránsì ti pọ̀ lórí rẹ̀ owó olé gbèsè ó ti jẹ́ ntòótó
tó wọ́n fi gọ̀ǹgọ̀ fà ṣérú ẹ̀ ní gbé Lẹ́kí olòṣì tó lọ wá abúlé kan nírú abúlé ibi tèmi náà lọ forí pamọ́ sí ọ̀dẹ̀ ó fẹ́ ṣe celebrity ní Lẹ́kí olòṣì tó lọ sábàlábì kó lọ wálé bambú kó jókòó ná kọ́lọ́hún ó bù ó láṣìírí kó tó káyín síta bí ẹran tuntun ẹ̀dúrù wọn ṣéègì amọ́láláàchì àkàrùwà Iyabo Ojo ìwọ àti Paulu àbí Polo lẹ̀ ń jẹ ní Polo aláìní làákàyè aborí mọ́ná kí ìnàkí ìwọ òun wá ní they should go and find settle ń bo àfikán rí díẹ̀ ìkà kò kí bàbá yẹn dọ̀la ṣé tẹ́ ẹ bá wá ń ṣerú eléyìí ká wá sọ pé Ọlọ́run ò ní kwẹ̀san rú ẹ̀ fún yín ni àwọn èèyàn mọ̀ lépè mọ̀ ní èpè kọ́ ó lè má ṣe báyìí kó jọjọ́ alẹ́ ńgbẹ̀yìn náà bá fẹ̀yìntì pé àwọn ọmọ o kírú èyí ó wá mọ̀ ṣẹlẹ̀ àwa ò gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ẹ ti tẹ́lẹ̀ ó sì ti wà nú àkọọ́lẹ̀ fún yín tó rántí lé yín kúrò nù rívà o ẹ sínú kún ìmọ̀ o kùnyìn adúró ní Canada nìyí o ara Canada gan migration ó gbọ́n tẹ́ ẹ wá ṣe mọ̀ wòran ṣé Mohbad lẹ tún fẹ́ mọ̀ fi purọ́ lórí fíìdì Canada tẹ́ ẹ ní so sáàdì ń bo na lie check am na the boyfriend take the boy go London lọ ṣe gbogbo ẹ̀ níbo ni gbogbo ohun tó sọ fún yín gbogbo tẹ́ ẹ bá fẹ́ ràn lọ́wọ́ ni ó lóun lọ ilé méje kóun já dúró ọlọ́mọdé àfọ̀rọ̀ wa sùn ká you no good oyin òṣì oyin ara